Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gbogbo wa pátápátá lápapọ̀ ìkí Ọlọ́run yóò mọ̀ bá gbogbo wa gbé. Gbogbo bí a ṣe ń gbọ́ lectures tá ń wò tá tó ń bá wa post tá tó ń rí share rẹ̀. Ọlọ́run bá lẹ̀ ń ṣiṣẹ́ rẹ̀ o. Èyàn dẹ̀ ní náwó sọ́lọ́run kọ́ ló na sẹ̀sí. Gbogbo tẹ́nì kọ̀ọ̀kan ń béèrè lọ́wọ́ Ọlọ́run fi lè lọ. Ìta náà ń béèrè Ọlọ́run fi lè wà lọ. La hawla wala quwwata illa billahil azim. Àwọn kankan mo fẹ́ ká yẹ̀wò lórí àwọn tí ò yé wa. In tó bá jẹ́ dandan ẹ filẹ̀ lẹ̀. A mọ̀ pé dandan ni nǹkan yìí bárakú ni eléyìí tí ò bá jẹ́ dandan tó wá lè mú àkọsẹ̀ níbi dandan ìlú ẹ̀ka mójútó lápèjúwe ikú dandan ni bẹ́yàn bá jóná mọ́mọ́tò okú ni bẹ́yàn kónú omi okú ni bẹ́yàn ṣùgàn tí ò bá jí mọ́ ikú náà ni àdèmọ̀ yìí pé èmi ó kú ìwọ náà ó kú dandan ni ikú àmọ́ kí ni ikú yẹn máa ká mọ́ wa lọ́wọ́ kí ni ikú yẹn gẹ́gẹ́ tí ó ká mọ́ wa lọ́wọ́ ó ní ìrìn àjò torí pé àríkà wípé tó bá yẹ pé èèyàn bá jí ọmọ ẹran gbé àbó bá gbé adìẹ ní kú bá dé tó bá di yóò gbé dàrí kíámà tí ó bá dìde yóò dìde tóun àtẹran tó gbé lọ́rẹ̀ o ìwọ tó ń bọ́ ọmọ ọlọ́mọ sùn tó ń yálè tó ń ṣe sìná ibi ẹ bá ti jọ ńláde ṣe papọ̀ tí kú bá ka ìmọ̀ bẹ́ẹ̀ subhanallah ọ́ dìde báyìí ìwọ àtẹni tí ẹjọ́ ń ṣe sìná ilẹ̀ ẹjọ́ dìde o kí ló fẹ́ sọ fẹ́ lọ tó o bá pàdé Ọlọ́run kí ló fẹ́ yẹ ìlàtẹnu rẹ̀ sọ́ọ́sọ́ pé ọ̀dà lè má ni ìtọ́ gbẹ́lọ̀ ń bò ló ti jẹ́ ẹnu òsì ní rojọ́ gbogbo tó fọwọ́ ṣe yóò máa jẹ́jọ́ gbogbo tó fẹsẹ̀ ṣe yóò máa jẹ́jọ́ ìtọ́ fojú rẹ̀ ṣe yóò máa jẹ́jọ́ ìtọ́ fẹnu rẹ̀ ṣe yóò máa jẹ́jọ́ kódà tó fabẹ́ ṣe yóò jẹ́jọ́ wọn jù ọ lọ kí ni ikú kà mọ́ ọ lọ àwọn ìyá wa ń bàbá wa máa ronú púpọ̀ wọn ní kọ́lọ́ ń jẹ́ kí ikú kásẹ̀ èrè mọ́ wa lọ́wọ́ torí pé ìyìn tí ó kọ́kọ́ jẹ́ ìbálẹ́jọ́ àkọ́kọ́ ìjọ̀ngbìdà lè kíyàmá nù wá ronú bí tọ́ wáyé kí ni ikú kà mọ́ ọ lọ sáàtì mọ̀ pópin ayé ti dé mọ́jẹ̀ wọn sọ̀yún fún ọ ilé ayé yìí àti ọmọ tí a bí tó lójú mẹ́ta subhanallah recently ọmọ 20 years ó dẹ̀ bí arúgbó lọ́mọ ẹni tó worth 80 years ó dẹ̀ bí jáde tí wọ́n ẹsẹ̀ fẹ́ máa sọ wọn pópin ayé ti dé nu àti rígi tó tẹríba àti rí òkúta tó wà lókè tí ò sí nǹkan kan lábẹ́ rẹ̀ kò sí níta àti ìfẹ́ rí tán ààrẹ ya tó gbórí èèyàn wáyé àrí gbogbo ẹ̀ photoshop kọ́ Ọlọ́run sọ fún ọ igbe bí tàwọn tá ayé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì wa Musa Isa Idris Yahya Yakuba tí gbogbo àwọn èèyàn ò bá tó ẹ̀rí fún yín eléyìí tó wọ́n ṣẹlẹ̀ lẹ́yìn kùlé yín kọ́ mọ́kọ́sà mọ́lámú yàrá òbí mọ́ yàrá aráàlú mọ́ yẹ̀dínú ilé ìmọ̀ náà bó bá jìnà bàbá mubasiru àgbàlú kìrọ̀ lọ́nba ṣe dáadáa fún bàbá ní lọ́jọ́ kan ẹnìkan ó fi ipò lẹ́lẹ̀ ẹnìkan wá fẹ́ gbapò fún ó wá kú ọ̀la tí wọ́n ṣe handing over obìnrin tí ó gbapò ọmọ kan ṣubú ńléèwé oníwọ́n ń gbé káàkiri ó wà lára àwọn tí ń dààmú káàkiri ẹgbẹ́ sórí ọ̀kadà ẹ má jẹ́ nǹkan sọmọ yìí tí ń dààmú káàkiri subhanallah kò pẹ́ kó jìnnà ń gbò díjọ́ kejì tí wọ́n ṣe handing over ẹni tí ó gbé nǹkan lẹ̀ wọ́n ti gbé lẹ́lẹ̀ òun náà wá ń tọwọ́ bọ̀ wípé tọ̀ mo ti gbà o mo ti do lórí o yóò sáyìn tán báyìí náà ló bá sì ní orí máa ń fọ́ mẹ́ ló bá dẹ̀ ṣubú subhanallah gbogbo hospital ní agbede wọ́n kọ́ àgbà tó dọ́dọ̀ lọ wọn ò wá lè sín àbúdákù ni àbí mẹ́ni ẹlòmíì wà lọ́dọ̀ rẹ̀ mọ́mọ́ sí báyìí bó ló ṣe jẹ́ kí ni ṣẹlẹ̀ ẹ̀dá dìde jàre àtà tó fi di jókèrè gbé ó dá ẹ mọ́mọ́ lọ ẹ̀ ń bá ọmọ ẹ mọ́mọ́ tí ì sí àbó lè jí ni ẹ òbí kú ṣe wá rìn ẹlòmíì ọmọ rìn lọ yóò kẹsà èdè ṣubú ó kú nù lẹ́sọ̀ kí wọ́n bá yàn jà ẹni tí ó kú tẹ̀ nítọ̀ lọ́wọ́ mọ́ tó bá taláyà lásán ó lè kú tó bá wá kú kí ló fẹ́ sọ fọ́lọ́ ọwọ́ pé ọ̀pààyàn ìgbédìde tí ó gbé ọ̀dìdè níjọ́ gbé àlìkíyàmá nù o pé ọ̀tàrí èèyàn ṣubú ọ̀jẹ̀jọ rẹ̀ ẹlòmíì wá ti fi ẹnu bá tèèyàn jẹ́ ó ti fi ẹnu bá tẹlòmíì jẹ́ lórí pé òun fẹ́ kọ́lé títí ẹ̀ ìwọ̀n wọlé nílé subhanallah lórí pé òun fẹ́ kọ́ ọmọ tòun sóríire ìwọ̀n bá yẹ ọmọ kan jẹ́ lórí pé òun fẹ́ jẹ́yàn ìwọ̀n kọ́kọ́ jẹ èèyàn subhanallah ẹ wo orin àjò ẹlòmíì ẹlẹ́mẹ̀rẹ̀ kíni kí ló ṣe kò mọ nǹkan báyìí àṣẹ ní sọ lórí pé òun fẹ́ ká yóò gbọ́ títí ẹ̀ ìtọ́ sọ lọ́wọ́ tí kú bá dé sọ́bọ̀rọ̀ déédéé ìdó ṣẹlọ́n tí kú bá dé sọ́bọ̀ ọlọ́run dédé kí ló dé àfáà tí ẹ dẹ́rù kú bá yẹn ẹrù kọ́ gbogbo wa láti mọ̀ pé òpin ayé ti dé àá sì ń lọ sọ́dọ̀ ọlọ́run èmi ò kù ìwọ ò kù kí ni kú kà mọ́ ọ lọ́wọ́ jẹ́ n ṣàṣírí kan fún ọ. àlùbọ̀ àwọn sàlàsàlà ló bá sọ́njọ́ kan bá ní ẹnì kó wọlé nìṣẹ́ o ẹni tọ́n tó bá fi lè wọlé ọmọ àlìjẹ́nnà ni kò pẹ́ kó jìnnà lé tọ́n bá wọlé ògbà ayé ń wò ó tún dé lẹ́ẹ̀kejì ó tún sọ́njọ́ mi ó tún sọ́njọ́ kẹta ẹni nìkan náà sáà ní wọlé ìkan lára àwọn sàábé wa lọ bá ẹni gbẹtọ ó dákun mo fẹ́ farasì sọ́dọ̀ rẹ ni fún bí ọ̀sẹ̀ kan
dákun torí Ọlọ́run ṣàánú mi nílé lórí kò sí wàhálà wọlé ní abájọ ń gbé ìwọ lọ bí ọjọ́ mẹ́ta kò rí iṣẹ́ kan tí ń ṣe pàtó lówó ẹ̀pẹ́ pé wà kí ló ń ṣẹlẹ̀ tó fi jẹ́ pé ọmọ àlìjánà ni ọ́ ó ló mọ̀ pọ̀ ọmọ àlìjánà lò ó lọ́nà bí ọmọ sàrẹ̀sàrẹ̀ ló sọ pọ̀ ọmọ àlìjánà ni ọ́ kí ló dé tó fi jẹ́ pé wọ́n fi pè ọ́ lọ́mọ àlìjánà mo wá dúró tí ọ pé iṣẹ́ wo lọ́ọ́ ṣe kémi náà ó ṣerú rẹ̀ kí lè bá dọ́mọ àlìjánà ó tún bá yẹ pé iṣẹ́ tí ń ṣe ni gbogbo ògbà lèmi máa ń rò pé tọ̀ kí ni kú ó kà mọ́ mi lọ́wọ́ tí mo bá lówó lọ àfi kí n tètè tọrẹ tí mo bá tọrẹ tó bá yẹ pé bí àkókò tí ń tọrẹ ní kú bá dé ìyẹn rí dáadáa dé bá wájú Ọlọ́run èyí ní sùn láì kírun èyí ní jí láì dúpẹ́ fọlọ́ gbogbo ìrìn àjò mi tọ́lọ́ ni ìyẹn sáà máa ń ṣe èmi èyí ṣe ìyẹn náà fílà jẹ lómi lọ ìyẹn gbàwé jẹ lómi lọ àmọ́ gbogbo tọ́lọ́ bá fún mi lágbára ìyẹn ṣe ó yẹ ìwọ náà wà sọ màlìjánà ni ọ ọmọ ta ni ọ sọmọ náà ní àbọ̀ màlìjánà tí kú bá dé ọmọ kí náà pè ọ gbogbo ẹ̀sán olúkálukú yóò sì máa tẹ̀lé káàkiri ni owó ń bẹ lọ́wọ́ rẹ̀ tó ẹ̀kọ́ fi sànú sọ́wọ́ tó sànú yẹn lọ sànú Ọlọ́run làáfọ̀ wà dé tàbí làwọn ẹni Ọlọ́run kò dé tàbí lọ́wọ́ tiẹ̀ rí ilé Ọlọ́run lọ́wọ́ kí mo fẹ́ sànú rẹ̀ ilé Ọlọ́run ṣe rí báyìí ó yẹ Ọlọ́run táìsì ẹ̀ abẹ́ni Ọlọ́run ṣe rí báyìí sí àfà tó dààmú tó sọ̀kadà lọ yóò wá kírun kò ní sí irun kí ọkàn rẹ̀ ò balẹ̀ èló lẹ̀ ń fa àfà ẹ̀ láàfà jalè àfà ń ṣe tí ò da àní tí ń ṣe da ṣùgbọ́n èyí gẹ́ wà lára àwọn tó kún àfà àti fi ṣe tí ò da owó oṣù mélòó lẹ̀ fàáfà pẹ́ẹ́nú owó oṣù tí ń gbá ọmọ yọ 10% rẹ́lẹ̀ tàbí tí ẹ̀ máa yọ iye kan báyìí lẹ́lẹ̀ ìmọ̀ fúnlẹ̀ Ọlọ́run ìmọ̀ fàáfà àfà tọkàn rẹ̀ bá balẹ̀ yóò rí nǹkan sọ o àfà tọkàn rẹ̀ bá balẹ̀ yóò rí irun kí sẹ́wọ́n tó wàá tọ́jú èèyàn lọ́tọ́jú Ọlọ́run gbogbo àwọn àbúrò ń bẹ lẹ́yìn rẹ̀ ọ̀sánú wọn ẹlòmíì àtàtò ìdórí ìyàwó tó fẹ́ sílé wà láì kò lè bọ́ ní nǹkan èyí tó jójúlówó nǹkan tó yẹ kó tọ́jú tó fi ń ṣe ọkọ fún kò lè fílẹ̀ lẹ̀ ọmọ mi ò gbádùn bàbá bẹ́ẹ̀ ọmọ mi ò gbádùn ìyá ọ̀hún sàrájà pa lóòótọ́ bọ́ọ̀sì ń dààmú tó torí ta lọ fi ń dààmú bọ́ọ̀sì wọ́n dààmú tó sọ́jọ́ mọ́ mọ̀ lára ni àárí lára ọmọ rẹ ṣòkòtò tó ti bẹ́ aṣọ tó ti ya náà níwọ̀n lọ léèwé náà níwọ̀n lọ lè kíw sótán o bọ́ọ̀sì ṣe tó náà wọ́n tó ń lé ọmọ rẹ fowó skul ní sótán kí wọ́n lóge òwèrè tó ń ṣe ẹ̀já súnmọ́ lọ ẹ̀já padà torí tí kú bá dé kí la fẹ́ bọ́lọ̀ sọ tí kú bá dé kí la fẹ́ wí fọlọ́ tí kú bá dé kí làwọn èèyàn tí wọ́n máa wí lẹ́yìn wa àtẹ̀mí àtẹ̀yìn o Ọlọ́run jẹ́ kó kásìrì máa lọ kó wọlé àwọn ẹni Ọlọ́run ká ṣe dáadáa ká hùwà dáadáa ká rìn dáadáa ká sọ̀rọ̀ rí ẹni bá hùwà rí oní ó dìre o ẹni bá dìre oní ó rúre ẹni bá rúre oní ó sọ̀re èmi àtẹ̀yìn Ọlọ́run járí ibi rẹ̀ sọ ẹ̀rù àkà nígbà pé láti máa bá ṣáàrẹ̀ láti máa bá sèfẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe àná ọlọ́ba lẹ́ ń béèrè Ọlọ́run bá fi lè lọ àfáà JEJE àgbà ló kọ́ mi o. Assalamu alaikum.